Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Rec TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn. Jesus. Kí ló ṣe? Fẹ́mi Adéṣadé. It's not possible. It's not possible. Lani, possible. Kò possible. Baby, kí ló ṣẹlẹ̀? Kò sí. Báwo rí? Alákùnkùn láàárọ̀ kùtùkùtù. Àlá. Kí ló ṣẹlẹ̀ inú àlá náà sọ fún mi? Má worry sẹ́, alágọ̀, wọ́n ti pẹ́ alágọ̀, má worry. Jẹ́ kí n kò sùn díẹ̀ bóyá tó kò wá bẹ́ẹ̀. Àlá ló látọ̀ yẹn tó. Anyway, alágọ̀ lóòótọ́. Ó gọ̀. Bó ṣe gọ̀ wá náà ni kó dẹ̀ ṣe gọ̀ lọ. Mi ti mọ̀ pínlẹ̀ tí mọ́tò yìí. Olúwa. Ìjọ nǹkan tó fi ọjọ́. Ta ni ẹ o? Àwa ni o. Àwọn tá à ń retí. Àwọn náà ni. Àwọn tá à ń retí ti dé. Àgùnbẹ̀rù mi rí ìyàwó mi mo rí. Ìyá ò bàtà ẹ bá ti rí ìyàwó èmi náà lè rí ẹ. Bàbá o. Ó wà lára yín. Báwo wà ní Madam Gold? Fine ma, ẹ kálẹ́ ma. Kálẹ́ jáde jókòó. Ọmọ mi tó dùn. Ọ̀sẹ̀ ọ̀pẹ̀lẹ̀ dẹ̀ wa. Ṣé gbogbo ọmọ tó bí wọn ní kórè wèrè wèrè. Àṣẹ. Èyí tó sì kúndùn ẹ̀ náà àwa lọ́ọ́ wọ̀ fún. Kébí náà sọ̀rọ̀ bí àwọn àgbàlagbà ní. Uncle Fẹ́mi kí wàá ṣẹlẹ̀ ẹ pẹ́ dé o. Ẹgbẹ́ o, ẹrin ní alẹ́ o, kò ṣe bẹ́ẹ̀ o. Traffic la wà látàárọ̀, ó terrible. In actual fact, I ti wà ní traffic for the past 5 hours. Ìyá ìpẹ̀lẹ̀ Lágbára. láti rẹ̀ yín gan. Ó yá, ẹ wà lọ wẹ̀ kí n fìyẹn báyìí microwave because àti dáná àti dúró dé ti pẹ́. Ó dẹ̀ ti tutù kí n fìyẹn microwave oúnjẹ fún yín. Ṣé ká jọ lọ mà?
ìyàwó mi ẹ̀yin tẹ́ tí ń bọ̀ tẹ́tí lẹ̀ wà ní traffic látàárọ̀ tó máa ti rẹ̀ ẹ̀yin ẹ lọ shower kẹ́ wá bọ́sì máa ti fi yẹn set table. Okay ma ṣe ma ẹ jẹ́ kí sáré lọ change. Àwọn Junior àti Jùmọ̀kẹ́ ńkọ́. Wọ́n ti sùn. Báwo kọ́ mi. ẹ̀yin lẹ ṣọ́ọ̀jù bẹ́ẹ̀. Ẹ wo bí mo ṣe ń tọ́jú ẹ̀gbọ́n yín ọkọ mi bẹ́ẹ̀ ni mo ṣe máa tọ́jú ẹ̀yin náà. Really? Yes sir. bó ṣe ń tọ́jú mi gan-an. Of course. Exactly bó ṣe ń tọ́jú mi. Exactly. Ó mọ̀ pé bàbá ọkọ ẹni is as good as one's husband ni. ọ̀rọ̀ yẹn ni ẹ. Ọ̀fẹ́ ṣé ẹ fẹ́ gbọ́ lọ́tẹ̀ yìí tí ẹ wá ẹ máa gbádùn mi. Bẹ́ẹ̀ ni ẹ máa gbádùn mi bí òyìnbó ṣe ń gbádùn sìgá nítorí mo máa tẹ́yìn sí rẹpẹtẹ ni. Ẹ̀yin kò máa mọ̀ pé the difference is clear. Madam di madam. Ẹ trust me na ẹ̀ẹ́dẹ́gbẹ́ tètè bọ́ sí ìtúkì rẹ̀ sí organize. Báwo kọ́ ẹ? Ìyẹn rẹ̀ dá. Ìyàwó rere. Òun ló ṣọ́ọ̀jù. Ó ṣọ́ọ̀jù ìyàwó ẹ lọ. Mọ̀ pé ìyàwó yẹn kún tó sẹ́ẹ̀tì. Báwo ló ṣe máa ń obìnrin mi ṣọ́ọ̀jù ìyàwó ẹ lọ? Ẹ mọ̀ pé ìyàwó yẹn sẹ́ẹ̀tì. Ìyàwó mi sẹ́ẹ̀tì. Kọjá be careful. Jọ, how long lẹ ṣe máa stay náà ọdún tẹ wá? Ọ̀sẹ̀ kan gbáko ni. Ọ̀sẹ̀ kan, ọjọ́ kan nìyẹn àbí? Ọjọ́ méje. 7 days. 7 days. Yeah. That's going to be very long day. Yes, long boss. Yes, boss. Jesus. Ẹ jẹ́ kí n sáré tamọ́ra kí n change aṣọ. Yes. Jẹ́ kí n ká jọ lọ sọ́dọ̀ òní wọ wrong room. Lè tó ẹ̀ mo ẹ̀ṣẹ̀ máa wá bí ẹ̀gbọ́n. Ẹ ló mo mọ ẹ̀fọ́dà rẹ̀. Ọgọ̀ wo 7 days. 7 days. Jẹ́ ká lọ kó lọ shower 7 days. Baby. Yeah, baby. Ẹ káàárọ̀. Káàárọ̀. Báwo ni náà tẹ ṣe o sùn dáadáa? Fine. Mo ń bọ̀. Broda. Mo fẹ́ lọ ṣe tea fún family ni. Ìgbà ni ẹ tún bẹ̀rẹ̀ Jùmọ̀kẹ́ kọ́ ló ń ṣe tea fún family ni. Ó tọ́ ni Jùmọ̀kẹ́ ni but èmi kọ̀ wò pé kí n take up responsibility as per pé bàbá ọkọ mi wà around you understand? Tó bá dẹ̀ ti lọ Jùmọ̀kẹ́ máa take over padà. I see, that's true. But kò need now. Jẹ́ kí Jùmọ̀kẹ́ ṣe nǹkan tó máa ṣe tó bá dẹ̀ kí ló stop ẹ̀ láti ṣe tí yẹn fún wọn kó dẹ̀ sinmi ara ẹ̀. Láàrin má jẹ́ ìsinmi ṣé ọ̀kẹ́ níta tí Ọláfẹ́mi bá ti wà around Ọláfẹ́mi máa ń múnú mi dùn mo dẹ̀ máa ń enjoy company wọn kò tẹ́ pé ó máa ń jẹ́ kí n smile ni and it's time for me too kémi náà jẹ́ kó n smile I have to do my duty he's a very good man Ọláfẹ́mi nice gan. Is that so? Okay jájọ́ lọ́gbà yẹn. Lọ síbò. Kájọ lọ ṣe tíì fún bàbá ọkọ ẹ̀ you know he's a nice man. Ó láàrin stop ẹ̀jẹ̀ ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀. Ìsìn náà ni ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn sìn. You know bàbá ọkọ is a very nice man. Ó máa ń jẹ́ kó smile. Inú mi dẹ́ máa ń dùn náà tí inú ẹ̀ bá ti dùn. Therefore jẹ́ kájọ lọ ṣe tíì fún èmi náà as a nice brother. It won't be out of way to make tea for him. Oh mọ nǹkan tó bá continue like this o máa late lọ síbi iṣẹ́ o. Ìwọ fi ibi iṣẹ́ lẹ̀. Ibi iṣẹ́ is secondary na family ni priority. I need to stay with my family and understand this. Má worry mo fẹ́ stress ara mi. Mo need the stress. Yes, lórí ọ̀gọ̀rọ̀ báyìí mo need the stress. Àárọ̀ mo tẹ̀sẹ̀ wá yìí kájọ lọ ká ṣe tíì kájọ jókòó pẹ̀lú bàbá akọ ẹ̀ kó mu tíì kí n máa wò yín báyìí stress mo need ẹ̀. Tí n bá dẹ̀ ṣe stress yẹn fún ẹ ta ni mo fẹ́ ṣe stress yẹn fún. I'm your husband and the teacher sign láti help ara wa that's why we are helpmates. That's yes, nice. That's nice. Oya jẹ́ ká lọ jẹ́ ká lọ. Jẹ́ kí n ṣáájú. Fẹ́mi. Can you imagine? Ẹ̀gbọ́n. Uncle Fẹ́mi. Kí ló ṣẹlẹ̀ láàárọ̀ báyìí? Kí ló ń ṣe kitchen àárọ̀ yìí? Mo make tea ni. Yeah. The same tea tí ìyàwó mi get excited about just this morning. Can you imagine? Well, naturally, èmi máa ń make tea fún ìyàwó mi kó tó kúrò ní bed every morning. Tradition wa ni. Really? Yeah. Baby ṣorí báyìí sìn. Ṣorí Uncle Fẹ́mi wà romantic ṣorí àyùwọ̀ wà dúró kémi wá po tea fún ẹ. Uncle Fẹ́mi.
ọ̀gá ló mi kàn wo ni pé tíì ó sọ pé mo fẹ́ lọ po tíì lókè ìwọlẹ̀ tó ń bá àwọn náà kitchen po tíì pẹ̀lẹ́ àti ẹ̀dẹ́ka wá po tíì fún ẹni tẹ́lẹ̀ pé náà tó dẹ̀ ti ń help ara ẹ̀. Mọ́lá ẹ pẹ̀lẹ́ ọ̀gá. Fẹ́mi. Báwo ni? Fẹ́ǹtì ẹ káàárọ̀ sà. Ṣé wà? Wà báwo náà ti? Adúpẹ́, o ti múra school ni ẹ? Ìlú ti ṣe tán kò sí time tèmi. So fast. Àbí o. Aunty gold. Jọ fún mi 2 minutes. Eléyìí tẹ̀ ń ṣe bíi newlywed couple yìí ó ga o. Gbọ́dọ̀ ló wo sórí òun dájú mọ̀kẹ́ dúró ṣé kó máa bá tiẹ̀ lọ. Rárá o, àjọ ń lọ ni o, torí wọ́n fẹ́ mú mi round school wọn. Oh really? Dẹ́dẹ̀ ṣì wá ń bíbá ẹ jẹ́ ká máa lọ jàre tẹ̀ ń lọ. Uncle Femo. Ọmọ ó ga jù. Ó dáa. Any nice day. All right, and you too. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ó lágbára. Okay. Ẹ káàárọ̀ sà. Báwo ni Junior? Fine sir. Pẹ̀lẹ́, káàárọ̀ ọkọ mi. Yes ma. O ti ready láti lọ school nìyẹn. As you can see. Bad boy. But ìyẹn tó fi ń rush out, ó jẹ́ dúró de dáàdì ẹ̀ kan drop ẹ lọ́nà. Oh no, mi ò lè dúró dáàdì àwọn kò tí ì ṣetán fúnra. See, Junior ti di big boy. Why don't you secondary school ló wà? Àwọn ọmọ tó wà secondary school gan ṣe gan wọn ò jẹ́ kó bí wọn lọ drop wọn mọ́. Ká tó sọ pé Junior tó jẹ́ chairman. Àwọn kò fẹ́ mi ẹ ṣú ọ̀gàn. Bọ̀ èmi ti lè ṣe àwọn máa rí later. All right. For real. Ẹ̀yin náà máa ń bọ ọmọ jẹ́ bí ẹ̀gbọ́n yín. Àgbà ti dé. Ewu bébì ló O ti sì jẹ́ kékeré ọmọ ọmọ ọgbà yẹn. Ẹ̀gbọ́n, ẹ ti set ni ẹ. Yes, as you can see. like father like son. That's true. What's true? Oh really? Exact words tí Junior sọ nígbà tó fẹ́ jáde lẹ́sàn yẹn. Bẹ́ẹ̀ni. Oh really? Yes. Junior ti lọ school báyìí. Tó túmọ̀ sí pé ẹ̀yin nìkan lè máa wà ní gbogbo lè. Oh yes, ẹ fọkàn balẹ̀, bàbá yín take care ìyàwó yín dáadáa. Ìtàn Fẹ́mi kò ti ṣáájú. Ẹ̀rà bó ṣe ń lọ ni bàbá yín keep one company ẹ fọkàn balẹ̀. Bàbá mi keep a company. Bó ṣe ń lọ ni ẹ fọkàn balẹ̀ ó ga jù. Ok, jẹ́ kí mi sáré. Ló wà lá. Jẹ́ kí mi máa lọ sí ìfún. Kí ló ṣẹlẹ̀? Doctor. Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀? Ọkọ mi. Bébì, kí ló ṣe? Inú yẹn ni ó kò lọ mi wá láti. Kí ló ṣẹlẹ̀? Ṣọ́ọ̀tì kankan láàárọ̀ yìí. Mo gbé. Ọkọ Fẹ́mi. Kí ló máa ṣe? Bébì, ó yá wá jókòó, wá tẹ̀ wá jókòó báyìí. Àbí? Kí n ṣe kí n sinmi báyìí náà. Nígbà kí wàá lè lè báyìí. Ẹ fi báàgì lé, ẹ gbé báàgì lé. Ẹ gbé ní ilé báyìí, wà lọ jókòó lọ. Àlàáfíà lójú ẹ jáde jókòó. Ṣebí kò tí gbogbo wa jọ jẹ náà lè jẹ. Kí ló lè tó báyìí? Ẹ jókòó. Bíbí, bóyá tó bá jẹ́ lògùn ṣì lè padà lọ bí iṣẹ́ o. Mi tètè lọ bí iṣẹ́ mọ́. Ẹ bóyá kí lọ bá yín bomi wá. Má wọlé kò jókòó báyìí. Ẹ jẹ́ ká jọ jókòó báyìí. Ẹ fẹ̀yìntì náà. Àbí ìwọ kí lè lè yí báyìí? Ẹ pẹ̀lẹ́. Ṣé wà lè lọ bí iṣẹ́ mọ́ lè? Mi tètè lọ mọ́lẹ̀ ní bẹ́ẹ̀. Kò sáà fi sinmi sílé díẹ̀. Bàbá fara. Adé push am pàdé mi. Ọmọ wa ọ̀gá ọdún ìyọ̀nà láti là fún wa. Ilẹ̀kùn tí ò bá gba kọ́kọ́rọ́ á gbà pa. Any which way ilẹ̀kùn láti ṣí fún wa lọ́dún ìlágbára. Na so confirm. Ẹ bọ̀ dúró, where you dey gan? Mo wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi, èmi àti madam sáré wá bá wọn ṣeré ọ̀sẹ̀ kan. Yeah. Guy, ṣé bó mọ predicament mi? Ó jẹ́ má jẹ́ kí mistake tó ṣe èmi kó ṣẹlẹ̀ sí ìwọ náà. Kí o. Ìyẹn ló sọ my case is different. Sori mo trust ẹ̀gbọ́n mi gan kò lè ṣe orúkọ mo trust gold now.
wà á kẹ́kọ̀ọ́ besides Fẹ́mi dúró ṣé o rántí pé èmi náà trust ẹ̀gbọ́n mi bàjẹ́ not until he showed me his true colour but tó bá feel pé your case is different ẹ̀gbọ́n ẹ̀ different no problem. Guy fọkànbalẹ̀ trust me kò lè sí wàhálà trust me wàá rí ẹ later bàbá ìta ó ga jù. Kama pàrọ̀ ó dùn síbẹ̀ àbíkẹ́ tó sì. Mommy, this food is very yummy. Yummy in my tummy. Ulala. Mamma mia. Ẹni sùúrù kẹ́ má lọ fún wrong person ní praises o. Gold ló sọ oúnjẹ tá à ń jẹ. Yé! Sister Gold. Ẹyin lẹ́sìn oúnjẹ. Ṣé ní àbúrò tó fine ibi tí yín báyìí lóye tún mú oúnjẹ sí dáadáa ẹ̀wọ̀n kan fún mi báyìí. Ó tí o, àwọn àbúrò mi are taken already. Aunty Gold ẹjọ́ ẹ má tiẹ̀ dá lóhùn tí. Ìta. Ìta kan kí ni wọn náà fẹ́ fà àbúrò ẹ̀ sí. Ẹ wo ọgbọ̀n ká tẹ patiriti. Oúnjẹ yẹn dùn lóòótọ́. Yes. Àfi bí orúkọ ẹni tó sè. Oúnjẹ yẹn kan ti di wúrà wá. Ṣé lè ń jẹ́ kó rí mi wú? Oh my God. Ó tiẹ̀ ṣó pé ẹ̀ ń tọ́jú Uncle Fẹ́mi dáadáa torí wọ́n kàn fresh wọ́n chubby sí every day. Ìyẹn ló tún sọ ni wọ́n tún look more handsome. For real man, for real. In fact, wúrà. Pẹ̀lẹ́ tó bá mo jẹ prefer gold yẹn. Gold tó bá ṣe tán kó jẹ́ kí n rí ẹ. Ṣé bí àtẹ̀mí náà sà? Ìgbà lórúkọ ẹgbẹ́ ẹ̀sìn jẹ́ gold. Gold mo pè é. Ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn okùn ẹ̀mí àti gold nìkan. Gold. Ẹ̀gbọ́n fẹ́ rí ẹ̀ kámẹ́rà nìyẹn o. Ṣé lè mọ̀ pé èmi náà mi ò bad ní kámẹ́rà? Ní di kámẹ́rà máa ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Just myself and gold. Ní di kámẹ́rà máa ń bẹ̀. Àbí gold mo parọ́? Ẹ parọ́ jàre, èmi gangan kámẹ́rà. Dog, after crowd, 2 is the perfect number. Oh, 2 is a perfect number. Oh, perfect number indeed. Yes. Doctor. Junior. Ẹ káàsán sà. Wà á tàwọn kìíní ẹ̀ yìí. Nǹkan tá a fi ń pààrọ̀ ní rẹ̀ nílé. For real. Mo ti ń ro kìíní kan yẹn. Kí ni ẹ̀? Mo rò pé tí wẹ́dà bá wà lè di later èmi àti ẹ̀ kájọ lọ ṣe fàájì ká wá lounge kan nílé. Ẹ̀gbọ́n mi wọ́n láìka tí máa gbọ́ nìyẹn. Ẹ̀yin lè ṣó jù. Wọ́n ṣe bá ti ń gbọ́ orúkọ àwọn tó máa ń jẹ́ Fẹ́mi báyìí wọ́n máa ń ṣó gan ni. Ẹ̀gbọ́n ẹ ṣe gan. Ṣé lounge yẹn ṣáwọn ọmọ tó pẹ́pẹ́ ṣọ́pọ̀ ń bẹ̀ ṣá? Ẹgbẹ́ ìfọ̀rọ̀ lẹ̀ Orí. àwọn tó wà pa Confirm. sáìzì ni wọ́n fẹ́ wà òkè bẹ́ẹ̀. Tó máa ṣọmọ fún mi nìyẹn. Sí wàhálà. Dúró ṣé o máa ń ṣọmọ fún dáàdì náà? Daddy. Well, my dad is, a very good bad guy. Wow. Sharp shooter. Wow. But meanwhile, ṣé wọ́n mọ family àbí wọ́n ti ṣe ní family member close tó close mọ́ lẹ́kàn rí? None that I can remember. Okay. But daddy, tó bá ti jẹ́ yẹn o, ó like àwọn very beautiful young girls. Wow. Tó bá ti rí wọn báyìí, wọ́n máa tọ̀nà lẹ́nu yá. For real, man. Wọ́n mú jẹ́ sí. Wow. Òkè dáàdi mi láì kún jẹ gan. Wọ́n máa láìkí ẹ̀ pa ni. Adi, ṣé ọmọ jù. Ṣé kò sí? No, kò sí. Play game ẹ̀. Ẹ má jà mí lé o. Àwọn aládùn kájọ máa ṣeré o. Ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. Ọ̀dọ́ máa padà sí
ẹ ti jẹ gbogbo oúnjẹ ilé wa náà. Ó yẹ kó pa mí ní ìtumọ̀ tó. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò. Àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ. Ìròyìn ò tá fojú bá. Kò síbi tí báwo. Bàbá ń bẹ níbẹ̀. Bàbá tí ò bá bẹ̀rẹ̀. Màmá náà ń bẹ. Kò sí kankan sẹ́ iṣẹ́ mo kàn ń ro workload tí máa bá pàdé lọ́fíìsì tí máa bá parí break. Ìyá ẹ pẹ̀lẹ́. Ẹ máa ṣe náà níṣẹ́ ní choice ni. Àbí òfin ní choice. Ṣé mo mú kan tí ń wò pé bóyá kí n ká tètè máa padà lọ kí n lè lọ́fíìsì wọn. That is better. Irọ́ ni. Àwọn kò fẹ́ mi fẹ́ sá lọ ni. Definitely company wa ti sún yín ni. Kò rí bẹ́ẹ̀ yẹn. Ṣé mo pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń da ká má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ju pé kó ṣẹlẹ̀ tán ká máa wá solution. That is very deep. Ìgbà mélòó ẹni tó ń ṣe náà ó máa padà ṣe náà. Gold nǹkan náà. Òun àtẹ̀gbọ́n yín wà lókè wọn sọ̀rọ̀. Kí ló ń sọ which room ó yàrá àgbọ̀n náà. In fact, wọ́n discuss something very important though èmi náà ṣe kúrò ní yàrá ni o. I see. Ọ̀rọ̀ tí wọ́n ń discuss yẹn gbọ́dọ̀ wà extremely important. Tí wọ́n fi dé káwọn yòókù wà níbi káwọn nìkan àwọn méjèèjì nìkan kó máa dá ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀. In fact, ó wà very important àbí. Oh my dear. Uncle Fẹ́mi. Kí ni ẹ wá ń rò tó tó yẹn? Mo kàn ń ro gbogbo ẹ̀ náà ni. Gbogbo àkúkú dà. Àmín. Ẹ jọ̀ọ́, excuse me. Let's get something in the kitchen. Ẹ má rojú. Ẹ lè wá para yín lórí iṣẹ́ oníṣẹ́. Wọ́n bá tẹ́ bá lè ṣe náà lè má. Ẹ gbọ́. Fẹ́mi. Ìyàwó. Kí ló ń ṣẹlẹ̀? Kò sí much mo kàn ti ń béèrè ẹ̀yin káàkiri látẹ̀kọ́. Wọ́n dẹ̀ sọ fún mi pé ẹ wà nù yàrá ẹ̀yin àti gold nìkan ẹ̀yin méjèèjì nìkan pé ẹ̀ ń discuss. Yes, indeed. Ọmọ yẹn ó ṣọmọ gidi o. Ọmọ gidi ló ní. I'm telling you, such a beautiful young lady. Ẹ gbọ́, ẹ já yàrá. Ẹ jí àríra. Okay. Yes. I'm talking to you. Kí ló ṣẹlẹ̀ wò lẹ́ ń béèrè lọ́wọ́ mi? Kí lẹ́ ń báyàwó mi sọnù yàrá yìí nìkan látàárọ̀? Ẹ̀yin àti ẹnìkan. Fẹ́mi, are you seriously asking me that question? No, wait. Ṣé kí n ṣe nǹkan tí mò ń rò ló ń rò? How is that possible? Are you accusing me? Ẹ̀gbọ́n mi ò kàn accuse yín náà. Okay, ọ̀rẹ́ mi kan wà ní tó ṣẹlẹ̀ sóhun náà nìyẹn náà. Ẹ̀gbọ́n ẹ̀ ló gbàyàwó ẹ̀ bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ náà nìyí. God, I can't believe this. Femi, how can you even imagine? Femi, tomorrow is your birthday. Èmi pẹ̀lú ìyàwó ẹ̀ jókòó à ń sọ̀rọ̀ how to make the day big, beautiful and colourful for you. Nǹkan dájú kó tá à ń sọ nìyẹn. If you want to know. I can't possibly do that. Mi ò mọ kò ń ṣẹ́jú èmi náà ẹ mọ ewu tó ṣẹlẹ̀ sọ́rọ̀ mi yẹn dẹ̀nà yín náà bẹ́ẹ̀ ṣe ń pọ́nyàwó mi tẹ́ ń pọ́nyàwó mi yẹn ó lé ké máa ronú nǹkan mẹ́ẹ̀. Ẹ má bínú mi ò mọ̀ pé tó ṣẹlẹ̀ ni ẹ má bínú. What a strange coincidence. It's all right. We need láti bẹ̀ mí. The feeling is mutual actually. How? Yes, èmi gan ọkàn mi kì í balẹ̀ tí bá rí ẹ̀ pẹ̀lú ìyàwó mi. Yes, that's the truth. Last time tí mo parọ́ pé mo fẹ́ ni ẹni I was very okay. Mo kàn sọ pé ara mi ò yá ni because of you and my wife. Doctor, mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó bá sọ bẹ́ẹ̀ èmi náà rò bẹ́ẹ̀ náà ìjọba tó sọ pé ìyàwó mi set Fẹ́mi bá ló sọ pé ìyàwó mi set ó tún sọ fún mi pé ìyàwó mi set àdìgbà yẹn lọkàn mi ò ti set wọn.
ẹ mú nǹkan mẹ́rin kúrò lọ́kàn yẹn mi ò ṣèyàn bẹ́ẹ̀ mo ò lè ṣerú ẹ̀. Now that you've said that, I'm a mugo local. No. Come on now. You're not listening ever now. Pemola la, the birthday boy. Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn. Ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì, alright, tó tún rẹwà, bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bọ̀. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ òwe. Àwọn aládùn rẹ òwe. Àwọn aládùn rẹ òwe.